ṣebí ní 21 days ti December 2023 ayé yìí ni gbogbo yín wà níbi tí mi ò ti ń jẹ ni mi ò ń jẹ oúnjẹ àmú kankan 21 days orí òkè mi ni every year májẹ̀mú ti December 2022 tí bàbá wa Sunday Igboho ṣì wà nínú àhámọ́ táwa ń gbàdúrà fún 21 days láì jẹ láì kò ṣe mí nìkan àwọn táwa ń gbà tiwa àwọn èèyàn Ọlọ́run náà ń gbà tiwọn everywhere ṣùgbọ́n mo mọ̀ pé mo bá Ọlọ́run dẹ̀ padà rìlíìsì wọn láyọ̀ àti àlàáfíà ẹ sọ ibi nípa mi nígbà yẹn ẹ sọ wípé bàbá kọ̀ǹfàmù yìí kì í ṣe wòlíì o kì í ṣe wòlíì o. ìran tí bàbá confam jp sọ nípa olóyè Sunday Igboho ló ti jẹ́ kí àwọn ènìyàn bu ẹnu àtẹ́ lu bàbá yìí o. bàbá confam sọ wípé kí olóyè Sunday Igboho má tí ì wá sí Nàìjíríà wípé àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ máa jẹ́ kẹ́ ẹ gbọ́ nínú fọ́nrán tí màá mú wá fún yín. ọ̀rọ̀ ìran yìí ó lágbára lóòótọ́ bàbá wòlíì yìí wọ́n wá clear orúkọ wọn nítorí oríṣiríṣi blackmail ló ti come up ló ti jáde látàrí ìran tí wọ́n rí sí olóyè Sunday Igboho ṣàṣẹ̀ṣẹ̀ sì mọ̀ wípé olóyè Sunday Igboho ṣàfẹ́ wá sin màmá wọn. báwo la ṣe wá fẹ́ ṣe tí èèyàn mẹ́ta máa dúró méjì méjì báwo ló ṣe máa jẹ́ ṣé olóyè Sunday Igboho ṣàwá níṣẹ́ aláìsìn màmá wọn tó jẹ́ wípé inú struggle Yorùbá nation náà ni wọ́n ṣaláìsí sí báwo ló ṣe fẹ́ jẹ́ ó ṣeé ṣe kó jẹ́ pé ara nǹkan tó fà á táwọn èèyàn ṣe bu àtẹ́nu tó bu ẹnu àtẹ́lu ọ̀rọ̀ bàbá confam rèé o. bàbá confam ṣe ń sọ pé báwọn bá sọ bẹ́ẹ̀ náà ló ṣe máa ń rí báwo ló ṣe wá fẹ́ jẹ́ ẹ̀yin èèyàn kí lè ròyìn lórí gbogbo àwọn èyí tó ń lọ yìí. fọ́nrán wà tí máa mú wá fún yín lórí ohun tí bàbá yìí sọ pé bí olóyè Sunday Igboho bá gbìyànjú láti tẹ̀lé Nàìjíríà ó máa ní agbára. ọ̀rọ̀ yìí ti fẹ́ kọjá onílérèfé o àfi kẹ́ ẹ wá wo fọ́nrán yìí kẹ́ ẹ mọ nǹkan tí mò ń sọ. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. àwọn fídíò tó wá síta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nítorí pé mo sọ wípé báyìí lolúwa wí èyí dẹ̀ kọ́ ni mo ti ń sọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ mọ̀ mí gbogbo èyí tí mo sọ lánàá èwo ni kò ṣẹ nípa Akérédolú tó kú ẹ̀yin tó mọ̀ mí mọ̀ pé mo sọ pé báyìí lolúwa wí ní orí òkè tá a ṣe tí mo máa ń ṣe lọ́dọọdún ní orí òkè tí mo máa ń ṣe ní ọdọọdún ní orí òkè tí mo máa ń ṣe lọ́dọọdún 21 days. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa mo rò pé ń tẹ́tí sí i. wípé ẹni báyìí kó lọ máa gbáradì o nítorí wípé nǹkan báyìí ni mo rí nípa ẹ̀ ẹni orí òkè yẹn gan December gan ọlọ́dún ló ti kú wọ́n kọ̀ gẹ́gẹ́ bí ohun ìròyìn tèmi gbọ́ o December gan lọ́ ló ti kú kò ṣe January. Akérédolú kí lolúwa sọ láti ọ̀dọ̀ mi bàbá confam jp òun ni mo ṣe fọwọ́ sọ̀yà yìí àdàbí tó bá gbogbo ohun tí mò ń sọ èrò inú mi tí kì í ṣe Olúwa ló sọ tó bá yẹ pé Olúwa ló sọ ni gbogbo ẹ̀yin tẹ́ pàdé àpò pọ̀ tẹ́ jáde tẹ́ blackmail mi gbogbo yín pátá lójú máa tì í mi ì ṣépè fún yín mi ò dẹ̀ ní ṣépè gbogbo ẹ̀yin tẹ́ jáde ẹ wá blackmail mi àdàbí òun ni mo sọ nítorí pé mo sọ wípé Olúwa ní kí bàbá Sunday Igboho kó má wá sí Nàìjíríà ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa mo rò pé ń tẹ́tí sí ohun tí wòlíì bàbá confam sọ. mo fi ẹlẹ́dàá àti ẹlẹ́dàá ọ̀run òun ayé mo fi bú rẹ̀ mi ò mọ̀ bí ó fẹ́ ṣòkù wọn ti gbà tí mo rí fídíò táwọn blackmail gbé jáde tí wọ́n ń kà pé on the 21 on the 22 on the 23 bí ìmọ̀ fẹ́ ṣòkù bí ìmọ̀ déètì gan I never know the date mi ìmọ̀ bóyá February ni I never know but Olúwa ni tó bá máa wálé yìí fún nǹkan tó lọ́wọ́ fẹ́ wá nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nǹkan báyìí nìkan ṣiṣẹ́ tó gbé mi sọ pé kí wọ́n lọ bẹ̀bẹ̀ bí ìṣe wọn dìde débi àjànàkú akéwì
ó sọ̀rọ̀ bí nípa mi débi kí ló ti ń porúkọ ẹ̀ bàbá Èkìtì ó sọ̀rọ̀ bí nípa mi. Gbogbo fídíò wọn náà ló wà lọ́wọ́ mi tí mo tọ́jú nítorí ọjọ́ ọ̀la. Mi ò wá sọ̀rọ̀ ibi nípa anybody tó sọ̀rọ̀ ibi nípa mi. Mi ò wá sọ̀rọ̀ ibi nípa anybody tí ó blackmail mi. No, mi ò wá sọ̀rọ̀ bí. Ṣùgbọ́n I am here to clear myself. Ohun tí wọ́n sọ nípa mi kọ́ ló ṣe rí o. Ohun tó Olúwa sọ òun ni mo sọ jáde wípé tí wọ́n bá wálé ohun tí mo rí nínú ìran nìyí. Mo rí pé wọ́n mú wọn o, ṣùgbọ́n òpin ìrìn àjò múmú yẹn mi ò padà rí. Ó ṣeé ṣe kó má lọ láti odindi ọdún mẹ́jọ. Ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa, mo rò pé ń tẹ́tí sí ohun tí wòlíì bàbá confam ń sọ. ṣe ń gẹ́tì mi, nǹkan tí mo sọ nìyẹn. Fine, tó bá dẹ̀ fẹ́ wálé ẹ try bóyá kẹ́ ẹ lọ bí àwọn tí ó jẹ́ kí wọ́n bí tán. Báwo mo ṣe máa ní kí wọ́n má wálé fún òkú ìyá wọn? Ibi mi náà ṣáà wà níbi tí wọ́n ti sin bàbá mi. Mo wà níbi tó ti sin bàbá mi náà. Mi ò lè ní kí wọ́n má wálé. Ìfẹ́ tá a ní sí wọn náà l'Olúwa ló fi ń bá wa sọ̀rọ̀ nípa àwọn àbí nípa anybody. Ìfẹ́ tá a ní sí wọn òun náà l'Olúwa máa fi wá sọ́dọ̀ tiwa. Olúwa lọ bẹ́ẹ̀ ni yìí lọ bá sọ báyìí fún. Ìfẹ́ lá ní sí wọn. Àbá wọn jà, àrò ibi sí wọn. A ò dẹ̀ ní robi sí títí tí ọlọ́jọ́ yìí máa fi dé fún gbogbo wa ní àkókò ìgbà tí ọlọ́jọ́ bá máa dé fún gbogbo wa. Ọlọ́run ò ní jẹ́ kí n báyàn robi láyé. Mi ò wá ta láti sọ ohun tí kì í ṣe dèèyàn rí. Mi ò wá ta láti mo máa sọ pé èmi kì í ṣe blogger. Blogger ló ń parọ́ mọ́yàn. Àwọn blogger kan dẹ̀ wà, they were very investigative. I am telling you, it is not even all bloggers. Nítorí pé mo sọ wípé Olúwa ní kó má wálé. Lọ́ba dẹ̀ wálé, lọ́ba dẹ̀ fẹ́ wálé. Ẹ jẹ́ kí wọ́n lọ bẹ àwọn tó jẹ́ kí wọ́n bẹ. Kó dẹ̀ padà sẹ́nu iṣẹ́ wọn bí. Ìyẹn ni mo sọ. Tọ́ni kí n mórí wá, tọ́ni kí n mọ́rùn wá. Mi ò wá bú ẹnikẹ́ni o, èmi ò ní bú èèyàn kankan. Ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa, mo rò pé ń tẹ́tí sí ohun tí wòlíì bàbá confam ń sọ. Ẹni bá ń yọ jáde, màá wá jáde, àwa máa sọ fáwọn èèyàn wípé mo sọ níjọ́ báyìí. Mo sọ àwọn èèyàn ló pè mí. Àwọn èèyàn ló pè mí. Kíní kan fine. Kó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ pé Olúwa kà wá sí wòlíì. Ṣebí ní 21 days ti December 2023 ayé yìí ni gbogbo yín wà. Níbi tí mi ò ti ń jẹ ni mi ò ń jẹ oúnjẹ. Àmú kankan 21 days orí òkè mi ni every year májẹ̀mú ti December 2022 tí bàbá wa Sunday Igboho ṣì wà nínú àhámọ́ táwa ń gbàdúrà fún 21 days láì jẹ láì. Kò ń ṣèmi nìkan, àwọn táwa ń gbà tiwa, àwọn èèyàn Ọlọ́run náà ń gbà tiwọn everywhere. Ṣùgbọ́n mo mọ̀ pé mo bá Ọlọ́run dẹ̀ padà release wọn. Ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa, mo rò pé ń tẹ́tí sí ohun tí bàbá confam yìí. Kì í ṣe wòlíì o, kì í ṣe wòlíì o. Wọ́n sọ pé bàbá confam nígbà yẹn. Wọ́n sọ pé it is a politician government. I don't know politicians. I don't want to know them. kí lè ròyìn lórí gbogbo ohun tí bàbá yìí sọ láti wá clear orúkọ wọn. Remember to like, share and follow us. Thanks for watching.